Only Jesus TV. Damage control nínú Islam ẹ wo gbogbo ẹ̀yin mùsùlùmí mo ní àmọ̀ràn kan fún yín. Àmọ̀ràn mi náà ni pé ṣẹ́rí kó tó dípẹ́ lọ́wọ́ fọ́nrán yìí ni o mo ṣe fẹ́ mú àmọ̀ràn yìí wá. Òun ni pé ẹ bá àwọn àfáà yín sọ̀rọ̀. Ṣẹ́rí gbogbo eléyìí tí wọ́n ṣẹ̀ wá ń ṣe yìí damage control èyí pé kéèyàn máa fi agídí fi ọgbọ́n orí sọ pé àwọn ohun tó ti bàjẹ́ ní Islam ṣe. Òun náà ẹ̀yin lẹ́dẹ̀ fa gbogbo ohun tó wà ńlẹ̀ yìí. Tó bá ní kán pé bó ti rí wa bó ti rí nìyẹn. Yorùbá sọ pé òkété gbàgbé ìbòsí ó dégbà látẹ ó káwọ́ mọ́rí. Ṣẹ́yìn ò mọ̀ pé igbá tá bá fi wíkà la fi ń san. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Àmọ̀ràn mi ni pé ẹ sọ fáwọn àfáà yín ẹ ní kí wọ́n stop damage control, kí wọ́n fèsì ohun tó wà nínú Kùránì, ẹ̀kọ́ rere tó bá wà ńbẹ̀ kó máa fi ṣe wáàsí, kí wọ́n jáwọ́ nínú jàgídíjàgan. Lágbájá máa wọná, tàmẹ̀dù ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ má bá wọn ṣe, tí wọ́n bá gbéṣẹ́ fún yín church ẹ má bá wọn ṣe, tí wọ́n bá fi Islam sílẹ̀ ẹ pa wọ́n. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó túbọ̀ ń wó Islam, ó túbọ̀ ń wó lulẹ̀ pátápátá ni. Ẹ sọ pé kí wọ́n máa wá àwọn ìwà rere ẹ̀kọ́ rere kí wọ́n mú jáde nínú Kùránì kí wọ́n máa fi kọ́ àwọn èèyàn, kí wọ́n jáwọ́ nínú jàgídíjàgan ogun ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n ń ṣe yìí, kí wọ́n dẹ́kun ẹ̀. Ẹ jẹ́ fọ́nrán sílẹ̀ fún yín ká wá lọ gbọ́ ohun tí àáfàá Malik Musa tó sọ. Níṣe ló ń fún àwọn àáfàá nínú ẹ̀sìn Islam, ṣe ló ń fún wọn back to back. Ẹ gbọ́ ilé tí àáfàá yìí sọ báyìí sí, ẹ gbọ́ ohun tí Malik sọ. Nígbà tí ẹ bá wo fọ́nrán yìí náà tán, ohun tẹ́yìn náà bá rí sí inú ẹ̀ sọ ní comment section. Ẹ bá mi share, yóò dára fún wa. Ètò ayé wa ò ní dojúrú. Ó yá lókè lọ́hùn. Bí Ọlọ́run ọba fẹ́ mọ́lẹ̀ sí ìyàn lẹ́mìí kò ní ilé ṣe Islam. Kì í ṣe kéré. Ádàbí eré ni ọba níjọ́ ní ìdájọ́ ìtọ́wọ́ náà ti ń du ìlú kíkí tọ̀ ní kìdìsì. Wọ́n bí ọ sínú Islam ní lóòótọ́. Àdókòlè kan fẹ́ kẹsẹ̀rẹ́ mọ́lẹ̀ ní látọ̀dọ̀ Ọlọ́run. Ìmọ́lẹ̀ ní Islam látọ̀dọ̀ Ọlọ́run. Tí ọba tàn sí ìyàn lẹ́mìí kò lè bá aṣọ kó gbọ́. Islam sì tayọ ẹ̀sìn pé ẹnìkan sọ pé mo ṣe mọ́ kẹ́ ẹ máa wá káwọ́ lérí rárá o kò ṣe mọ́ ọ́ dá parẹ́ ni. Inna ad-dina inda Allahi al-Islam. Faman yabtaghi ghayra al-Islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. Tí má jẹ́ nǹkan yìí èyí tẹ̀ ń bá pàdé ńlẹ̀ Yorùbá ní sẹ́wọ̀n táwọn kan àwọn eléṣẹ̀ṣẹ̀ dìde tí wọ́n ń takò Ìsìlámù kò jẹ́ tuntun àwọn kọ́là kọ̀ọ̀kọ́. Ẹ lọ lè Google history Islam níjọ́ ti bẹ̀rẹ̀ làwọn ọ̀tá ti gbógun ti Roman Empire ó ní ọdún tó fi gbógun ti Islam. Àwọn dà lónìí Ìsìlámù ń bẹ̀rẹ̀ gbére. Àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n kọ nǹkan lérí Ìsìlámù tó jẹ́ ti bàjẹ́. Àkọọ́lẹ̀ wọn dà lẹ́nìí wọ́n parẹ́ ni. Tá a bá rárá máa kán lónìí tó dìde ẹyẹ pé Ìsìlámù ní ń ferí sọ. Ẹ ti mọ̀ pé òun náà fẹ́ parẹ́ ni. Ìsìlámù. Irọ́ lásán ni ọmọ ìyá mi, má jẹ́ kí wọ́n parọ́ tẹ̀. Kò sí nǹkan tó ń jẹ́ sí pé ìyẹn ìmọ́lẹ̀ Ọlọ́run lèèyàn fi ń di mùsùlùmí nǹkan. Kò sí nǹkan tó ń bẹ lábẹ́ títàn ká Islam from the beginning tó ju ẹ̀jẹ̀ lọ. Ìtàjẹ̀sílẹ̀ ìbáyé àwọn èèyàn jẹ́ ló wà lábẹ́, má jẹ́ kí wọ́n parọ́ tẹ̀. Gbogbo eléyìí tí wọ́n sọ yìí damage control fáyé Islam tó ti ń bàjẹ́ lọ bí internet bó ṣe ń tó àṣírí Islam damage control fún òun ní gbogbo eléyìí tí wọ́n sọ yìí. Muhammadu sọ nígbà tí wọ́n kọ́ńkà Mẹ́kà tí wọ́n fi tipa gba Mẹ́kà tàtàn sọ Mẹ́kà di ìlú Islam. Ó sọ gbólóhùn kan níjọ́ kìíní àná, ó sọ pé la hijrata ba'da al-fath walakin jihad wa niyya. Ó ní kò sí hijira mọ́ fẹ́yìn mùsùlùmí like obligation hijira pé dandan kẹ́ ṣe hijira ní ká kúrò nílùú kan bọ́ sí ìlú kan ó jẹ́ ká lè bá gbádùn ẹ̀sìn tá à ń ṣe. Muhammadu ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ò torí pé a ti sọ Mẹ́kà di ìlú Islam báyìí àti gba Mẹ́kà ẹ̀ ní máa kó pọn dandan kẹ́ fún yín kẹ́ ṣe hijira kúrò ní Mẹ́kà lọ sí Mádínà mọ́. Ṣùgbọ́n ẹ má lọ rò wípé nítorí pé a ti wá gba Mẹ́kà kẹ́ wá lọ rí lẹ́ńtò walakin ṣùgbọ́n jihadun wa niyya jihadu kú o. Ìlú ṣíkù tẹ́ máa sọ di ìlú Islam, ìlú ṣíkù tẹ́ máa bà tiwọn jẹ́, ilẹ̀ ṣíkù tẹ́ máa gbà, olè ṣíkù tẹ́ máa jà, dúkìá àwọn dúkìá ṣíkù tẹ́ máa jí kó. Ó jẹ́ ni Muhammadu sọ fún wọn nígbà náà lọ. Even this Fatihu Mẹ́kà kí ló bẹ̀ ṣe bó lè ní Muhammadu lọ jà. Òun ló bí Fatihu Mẹ́kà. Ọkọ̀ igi ẹrù àwọn ará Mẹ́kà àwọn Kùrẹ́ṣì tó ń bọ̀ láti Sham tí Abu Sufyan tó ń wá bọ̀ láti ilẹ̀ Sham ni Muhammadu fẹ́ lọ jí kó lódogun tí Abu Sufyan fi rán ẹnìkan sí àwọn Kùrẹ́ṣì pé tọ̀ Muhammadu ti dé o, ó ti fẹ́ jalè bó ṣe máa ń já o. Ó ti kódà táwọn ará Mẹ́kà nígbà náà tí wọ́n sọ pé ṣé Muhammadu ló pé ẹrù eléyìí ó máa dàbí èyí tó jí kó last time ni tó lọ gbà ní last time kò lè jọ àwọn Kùrẹ́ṣì fi bínú jáde ló fi di wọ́ọ̀wọ́ọ̀wọ́ òun ló di conquest of Mẹ́kà. Ó yé báyìí nísìn. So olè náà ni Muhammadu lọ́jà ló bí Fatihu Mẹ́kà.
Muhammadu tó wá sọ fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá yí wọn jẹ́ tán gba Mẹ́kà tán sọ di ìlú Islam tán pé kó ẹ má lọ rí lẹ́ńtò torí even that fatiu Mẹ́kà gan àwọn sàábì kan rojú nígbà tó fi pè wọ́n bẹ́ẹ̀ ni àwọn sàábì kan rojú tẹ́ pé wọ́n fẹ́ lọ nígbà àwọn gẹ́gẹ́ bó ṣe wá nígbà ó ní fakhaffa ba'duhum wa thaqula ba'duhum àwọn kan wọ́n gbéra pápẹ́ ó ti yá Muhammadu ti ní kára lọ jalè torí kan tí Muhammadu sọ fún wọn ni pé òun gbọ́ wípé ọkọ̀ ẹrù òun gbọ́ wípé Abu Sufyan ó ń wa ọjà wọn Kùrẹ́ṣì bọ̀ ẹ jẹ́ ká lọ la'allallaha yunaffilakum àbóyá náà lè jẹ́ ká rí gbà ká fi lánàá làwọn sàbẹ kan lọ la pé irú kí lélẹ́yìí báyìí sìn àwọn kan wọ́n dìde àwọn kan ò fẹ́ lọ ó ti yé so Muhammadu tó wá ń sọ fún wọn lẹ́yìn ìgbà tí wọ́n gba Mákà tán lẹ́yìn ìgbà tí ìjàlè yẹn tó lìdí sógun tó fi jẹ́ sí pé wọ́n padà wá gba Mákà tipátipá wọ́n sọ di ìlú Islam Muhammadu ẹ má rí lẹ́ńtò ogun ṣìkò ẹ ṣì máa gbàlú tó pọ̀ òun ló dẹ̀ ṣẹlẹ̀ tó fi jẹ́ sí pé ogun náà fi kó Islam wọlé àwọn ìlú bíi India nǹkan mo ti ní kẹ́ lọ ka story nípa bí Islam ṣe wọlé India ò ní remain ò ní jẹ́ mùsùlùmí má láyé ẹ̀ wọ́lọ́ka I promise tó bá sì jẹ́ mùsùlùmí wá fọwọ́ tì mí lórí oye so ogun yẹn náà ni wọ́n jà títí tán fi tan Islam ká kò sí má jẹ́ kí wọ́n parọ́ tẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá jagun tí wọ́n bá kọ́ àwọn èèyàn lẹ́rú Islam ní ó yá ẹ fẹ́ ìyàwó mẹ́rin obìnrin mẹ́rin ẹ lè fẹ́ obìnrin mẹ́rin tó bá dẹ̀ wù yín ẹ lè ní ẹrú bí 1,000 1 million ẹrú àmọ́ tẹ́ bá kó tó lóbìnrin tẹ́ bá ti pa àwọn ọkùnrin wọn sọnù tẹ́ kó àwọn ọmọ wọn lẹ́rú àwọn obìnrin wọn tẹ́ kó àwọn náà lẹ́rú àwọn obìnrin ẹ máa bá wọn sùn lọ anyhow ẹ fẹ́ ìyàwó mẹ́rin ẹ má wọrí ẹ dẹ̀ máa bá àwọn ẹrú sùn náà lọ́wọ́ bá ṣe wù yín ẹ bímọ tó kọ Muhammadu ní tazawwajul waluda alwadud fa inni mukathirun bikum ẹ fẹ́ àwọn obìnrin tí wọ́n bá lè bímọ dáadáa because tẹ́ bá ṣe pọ̀ sí èmi máa fi yín ṣèyànràn Muhammadu ja àwọn èèyàn lólè ó bà tiwọn jẹ́ ó fi tipátipá fi Islam sí wọn lọ́rùn lẹ́yìn ìgbà rẹ̀ ó tún kọ́ àwọn obìnrin wọn lẹ́rú ó wá ní ká máa bá wọn sùn ká máa bímọ lọ rẹ́kẹ́rẹ́kẹ́ tó bá ti wá bímọ tán ká máa kọ́ àwọn ọmọ yẹn láti kékeré ká tètè máa kọ́ ọmọ ṣe ń kírun ọmọ ìyá mi má jẹ́ kí wọ́n parọ́ tẹ̀ ẹ́ tó bá dúró tó lọ́wọ́ àwọn tó ń rìvátì sínú Islam kò pọ̀ lọ títí tó àwọn tí wọ́n bí sínú ẹ̀ ogun ni Islam ti dogun ogun ni ó ti kò sẹ́ni tí Islam máa wù from the beginning ogun ìpáyín kékeré tó bá yẹ sí pé kíyàn kúrò ní Islam má jẹ́ kí wọ́n parọ́ tó bá gbé kíyàn kúrò ní Islam ẹni tó bá kúrò ní Islam ó ṣòfò fúnra ẹni ká ní pé ẹni tó bá kúrò ní Islam ó kú òfórí ara ẹni ó ṣòfò fúnra ẹni àlí kò ní dáná sun àwọn atheist tí wọ́n sọ pé àwọn òṣè Islam mọ́ níjọ́ kìíní àná tó bá yẹ sí pé Ali ọ̀kan náà àwọn Khalifa Muhammadu kò ní dáná sun àwọn tó láwọn òṣè Islam mọ́ níjọ́ kìíní àná o tó bá yẹ sí pé téèyàn bá kúrò ní Islam ó kú òfórí ara ẹni Abubakar kò ní ja hurubu ridda kò ní báyé àwọn tó ń sọ pé àwọn òṣè Islam mọ́ lẹ́yìn ọdún méjì tí Muhammadu kú tó kú orí burúkú sọnù tó jẹ májèlé tó kú sọnù àwọn tí Abubakar bájà tó pamọ́ rẹ́kẹ̀rẹ́kẹ́ àwọn tán kódà kì í ṣe gbogbo àwọn tí Abubakar bájà ni wọ́n láwọn ò ṣe mùsùlùmí àwọn kan wà náà tẹ́ pé wọ́n kàn láwọn yọ zakama ni oríṣiríṣi ìran àwọn èèyàn ní Abubakar gbógun tì nígbà náà lọ tó bá yẹ sí pé tó o bá ṣe Islam mọ́ ò ṣe fórí ara ẹ̀ ní Abubakar kò ní gbógun tì wọ́n damage control lásán wọ́n ti di páyé Islam ti fẹ́ bàjẹ́ máwọn lọ́wọ́ íńtánẹ́ẹ̀tì ti dé ẹ̀sìn ti dé bá Islam náà ṣe sọ gbọ̀n kan tó damage control ní o wọ́n yẹ kán parọ́ tẹ̀ ogun wàhálà ní Islam fi tàn ká from the beginning kò sẹ́ni kankan tó rí ti Islam rò kò sẹ́ni tó ń gbógun ti Islam láti bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ tán máa ń sọ tán máa fi ń tàn yín jẹ nìyẹn kò sẹ́ni tó ráyè ti Islam jẹ́jẹ́ ni humanity ń lọ pẹ̀lú rọrùn Islam ni àdánwò tó jalè humanity lójijì o ti má jẹ́ kí wọ́n parọ́ tẹ̀ nítorí pé nǹkan sáré tàn ká kò túmọ̀ sí pòdodo ni o BF ó tàn ká ju ẹ bá lọ sórí kinní kẹ lọ wo BF àwọn BF ẹ máa rí millions of views níbẹ̀ ó ti báyìí sìn so kò túmọ̀ sí pé nǹkan tó dáa ni o so nǹkan tí mo sọ ti yé yín àìmọye according to Islam náà ṣe Sátánì ò lérò tó pọ̀ oye so àjálù kan humanity ìsinmi jẹ́jẹ́ Islam jẹ́ àjálù tó jálù humanity ni o àjálù tó jálù humanity ni Islam kò sẹ́ni tó ráyè Islam ni ò jẹ́ kó gun Islam ni ò jẹ́ kí ìlú sinmi Islam ló sọ̀rọ̀ ẹ̀dẹ̀rù jẹjẹ sáwọn èèyàn lọ́rùn from the beginning tó bá yẹ sí pé kéèyàn kó nínú Islam ká ní pé Islam ò nídìí èèyàn ni ká ní pé Islam ò ní ìdèyàn kéèyàn ṣe Muhammadu kò ní sọ pé la an yahdi Allahu bika rajulan wahidan khayrun laka min humuri na'am Muhammadu ní sọ pé kí ẹnìkan kó di mùsùlùmí látọwọ́ rẹ̀ ó lóore fún ẹ ju kó gba ràkúnmí olówó iyebíye lọ ìran ràkúnmí kan ni Muhammadu ní vaasi nígbà yẹn tó jẹ́ ràkúnmí tí ó wà valuable gan nígbà ayé wọn lọ́hùn gbà yẹn so ló fi ń sọ fáwọn sábẹ́ pé kó o fi èèyàn kan mọ̀nà sí Islam like kẹ́nìkan tàtọ́wọ́ rẹ̀ di mùsùlùmí ó lóore fún ẹjú ràkúnmí yẹn lọ ká ní wípé Muhammadu ò fẹ́ èrò ni kò mà ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ká ní pé Muhammadu ò fẹ́ èrò ni kò ní sọ pé ballighu anni wala ẹ máa lọ káàkiri ìlú
ẹ lọ sọ fún wọn wípé èmi lòjíṣẹ́ Allah, ẹ sọ fún wọn pé kán tẹ̀lé Muhammadu, ẹnìkan bẹ tó ń jẹ́ Muhammadu òjíṣẹ́ Allah ni o, Allah yẹn ló dá gbogbo ayé o, ẹ lọ máa sọ fún bẹ́ẹ̀, kódà kó jẹ́ àyà yọ̀kan ni ẹ máa lọ kà fún wọn ni ẹ lọ kà. Tó bá yẹ sí pé káwọn èèyàn di mùsùlùmí kò mú Muhammadu kàkàkàkàkàkà, Muhammadu mà ní sọ ọ̀rọ̀ tó sọ yìí ó ti irọ́ lásán ni, damage control ni wọ́n ń ṣe o. tẹ́ bá ti wá sọ fún wọn nípa mi pé èmi ni Muhammadu, èmi lòjíṣẹ́ Allah tó dá gbogbo àgbáyé pátá, tán bá ti wá láwọn ògbà irọ́ lẹ́ ń pa sà, ẹ pa àwọn rẹ̀ kẹ̀dẹ̀kẹ̀ bá tí wọ́n jẹ́, Muhammadu ló sọ bẹ́ẹ̀ oye báyìí nísìn. So kò sí nǹkan irọ́ lásán náà ń pa. ẹ̀yin tèmi ẹ bá mi share fídíò yìí kó lọ fà gbẹ́bẹ́ bó jẹ́ sí pé irọ́ tí wọ́n máa ń lọ fà yẹn, ẹ jẹ́ kí òtítọ́ náà kó lè bá, ẹ jẹ́ kó òtítọ́ lè bá, ẹ jẹ́ kí òtítọ́ náà kó lọ, ẹ fi ìkanra ní kẹ́ ẹ fi bá mi share. ẹ má wò pé kò clear dáadáa, ẹ rí pé kò clear dáadáa ẹ má wò ẹ gbójú kúrò mẹ́, ẹ bá mi fi ìkanra kẹ́ like kẹ́ drop comment. irọ́ lásán ni o, ogun wàhálà, kò sí nǹkan tó ń jẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run. ẹni kìíní kan náà fi ṣe Islam, tó bá yajú ẹ lẹ́bàá ìtàn fi Islam lọ, ò ní fẹ́ ṣe Islam láyé ẹ. wàhálà ìpayín kéke lẹ́yìn ìgbà tán dẹ̀ tún ṣe gbogbo wàhálà yẹn tán, wọ́n tó bá àwọn obìnrin sùn lọ́rẹ́kẹ̀rẹ̀kẹ̀, wọ́n bímọ lọ́rẹ́kẹ̀rẹ̀kẹ̀ sínú Islam. lẹ́yìn ìgbà tán bímọ lọ́rẹ́kẹ̀rẹ̀kẹ̀ tán, wọ́n fi Islam wọ́n fi jẹ àwọn ọmọ ń pa láti kékeré. Muhammadu sọ pé tó bá ti di kékeré ẹ ti máa pa àwọn ọmọ láṣẹ kí wọ́n kírun látọmọ ọdún 7 wadribuhum libni 10, tó bá ti pé ọmọ ọdún 10 kẹ́ ẹ máa nà wọ́n nítorí irun yẹn. ẹ máa wẹ̀ sí o, ẹ máa wo nǹkan o, ẹ máa wò mọ́lẹ̀ o, gbogbo nǹkan tẹ́ ti fi jà ẹ lọ wò lọ ní bó ṣe rí. gbogbo àwọn ọmọ ilé kí wọ́n ti máa ń tètè kó wọn lọ láti kékeré, kò sẹ́nìkan tó bá jẹ́ ọmọ lọ́ni tí ò ní lọ lé kí wọ́n láti kékeré tán ní gbé wàhálà. ìgbà táwa fi kéré wàhálà náà máa ń gbélé wa lọ, a máa ń sunkún, a máa gbékun lé mú lọ sílé kí wọ́n báyìí wọ́n máa ò gbọ́dọ̀ mọ̀ bí ẹ dáa kó má lọ. so gbogbo kò sí nǹkan tó ń jẹ́ sí yẹn ìmọ́lẹ̀ ni o, tipátipá ni táwọn ọmọ máa sunkún yọ̀bọ̀ táwọn máa lu àwọn ọmọ tó ti yé bó ṣe jẹ́ nìyẹn. má jẹ́ kán parọ́ tán, ẹ share fídíò yìí kó dé tí gbọ́ àwọn èèyàn. tó ẹ ṣe gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí, àánú Ọlọ́run ní fi wá sílẹ̀, yóò dára fún wa. ṣe rí báyìí ẹ̀san wo ló ń ké lórí ẹ̀sìn Islam. ẹ dá ọmọ yẹn lóró, kẹ tó dá lóró yẹ kẹ rò lẹ́ẹ̀mejì náà. àkọ́dá owó kò dàbí àdágbẹ̀yìn, ẹ̀san ni o, ẹ̀san ló ń ké yẹn. 30 years celebration, kìnnìkan years celebration. òfin orílẹ̀-èdè gba gbogbo ẹ̀sìn tí èèyàn bá fẹ́ ṣe kóníkàlùkù ṣe tiẹ̀, kóníkàlùkù kan ṣe tiẹ̀. èwo ṣùgbọ́n èwo ni kẹ́ pa lágbájá nítorí ẹ̀sìn yín, kẹ́ gé lágbájá lọ́wọ́ gé lẹ́sẹ̀ nítorí ẹ̀sìn yín. ẹ̀ ń jà fún Allah, kò ṣètò àlàáfíà láwùjọ, ogun ló máa ń dálẹ̀. ẹ wá ẹ ṣe ìjìbẹ́ ṣe ń ṣe wá sí kálàáfíà kò lè jọba, kálàáfíà kò jọba, kò jẹ́ bó ṣe jẹ́. àmọ̀ràn tèmi máa gbà yín nìyẹn o, ẹ̀yin mùsùlùmí ẹ gba àwọn àmọ̀ràn, ẹ fún àwọn àfáà yín lámọ̀ràn, yóò dára fún wa. ẹ bá wa láìkì fọ́nrán yìí, kẹ́ bá wa ṣíà ẹ̀, kẹ́yìn náà kẹ́ sọ èrò ọkàn yín. àfáà Malik ó tútù tó àwọn àṣírí jáde o, kí lẹ́yìn náà rí sí. ẹ já pàdé ní comment section. èyí tẹ́ ẹ ti subscribe, ẹ bá wa subscribe, yóò dára fún wa. àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.